Ìwé Tímótì kínní orí 4. Ṣùgbọ́n ẹ̀mí ti sọ dájúdájú pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò lọ kúrò nínú ìgbàgbọ́, wọn ó máa fi iyè sí ẹ̀mí ìtànjẹ àti ẹ̀kọ́ ẹ̀mí èṣù, wọn ó máa ṣèké nínú àgàbàgebè tí a fi irin gbígbóná mọ́ lé ọkàn wọn. Wọn ó máa dánilẹ́kun láti gbéyàwó, wọn ó máa pàṣẹ láti máa káwọ́ ẹran tí Ọlọ́run ti dá láti máa fi ọpẹ́ gbà lọ́wọ́ àwọn tí ó gbàgbọ́ tí wọ́n sì mọ òtítọ́. Nítorí pé gbogbo ẹ̀dá Ọlọ́run lé ó dára, kò sí ọ̀kan tí a kọ̀ bí a bá fi ọpẹ́ gbà á, nítorí a fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà yà sí mímọ́. Bí ìwọ bá rán àwọn ará létí nǹkan wọ̀nyí, ìwọ ó ṣe ìránṣẹ́ rere ti Jésù Kristi, tí a tọ́ sí ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ti ẹ̀kọ́ rere nínú èyí tí ìwọ ti dé. Ṣùgbọ́n kọ ìtàn asán àwọn arúgbó obìnrin sílẹ̀, kí o sì máa lo ara rẹ sí ìwà bí Ọlọ́run. Nítorí pé ìlò ti ara èrè ìgbà díẹ̀ ni, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run ó lérè sí ohun gbogbo. Ó ní ìlérí ayé tí ń bẹ nísinsìnyí àti ayé tí ń bọ̀. Èyí lè ọ̀rọ̀ òtítọ́, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà gbogbo. Ǹjẹ́ nítorí náà bí àwa ń ṣe làálàá àti tí a sì ń jìyà ẹ̀gàn, nítorí tí àwa gbẹ́kẹ̀lé Ọlọ́run alààyè, ẹni tí í ṣe olùgbàlà gbogbo ènìyàn, pẹ̀lúpẹ̀lú ti àwọn tí ó gbàgbọ́. Nǹkan wọ̀nyí ni kí ìwọ pa láṣẹ kí o sì máa kọ́ni. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ìwé rẹ, ṣùgbọ́n kí ìwọ kí ó ṣe àpẹẹrẹ àwọn onígbàgbọ́ nínú ọ̀rọ̀, nínú ìwà, nínú ìfẹ́, nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́, nínú ìwà funfun, títí èmi ó fi dé. Máa fi iyè sí ìwé kíkà, sí ìgbaniníyànjú, sí ẹ̀kọ́. Má ṣe gbàgbé ẹ̀bùn tí ń bẹ lára rẹ, tí a fi fún ọ nípa ìsọtẹ́lẹ̀ pẹ̀lú ìfọwọ́lé àwọn àgbà. Máa ṣe àṣàrò nǹkan wọ̀nyí, fi ara rẹ fún wọn pátápátá, kí ìdàgbà rẹ kí ó lè hàn nínú ohun gbogbo. Máa ṣe ìtọ́jú ara rẹ àti ti ẹ̀kọ́, máa dúró nínú wọn, nítorí ní ṣíṣe èyí ìwọ ó gba ara rẹ là àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ.